lillahi alhamdu min qablu wa min ba'd fil ula wa fil akhirah. Níbẹ̀rẹ̀ ọ̀rọ̀, láàrin ọ̀rọ̀, nígbẹ̀yìn ọ̀rọ̀, Ọlọ́run ò ní kú lọ́ba ọpẹ́. Àwa dá ọpẹ́ fún Ọlọ́run lọ́pẹ́ tó ṣe déédéé bọ́lọ́run ọba gan fúnra ẹ̀ bó ṣe lè yìn rẹ̀. Àwa ò lè yìn kákájú bọ́lọ́run ti tó káyìn. Ìwọ̀nba bá ti máa dá mọ abẹ́lọ́run kó má ṣàgbà ọpẹ́ náà lọ́wọ́ wa. A dá ọpẹ́ fún lórí oore rẹ̀ lọ́kan òjọ̀kan tó ṣe lé wa lórí tí ò tiẹ̀ ṣe é kà. A'udhu billahi minash shaitanir rajim. Wa in ta'uddu ni'matallahi la tuhsuha. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa in ta'uddu ni'matallahi la tuhsuha. Innal insana lazalumun kaffar. Innal insana lazalumun kaffar. Orí Ọlọ́run pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ lórí wa débi pé mélòó la fẹ́ kà, àmọ́ kan jọ̀gá, ìkan pàtàkì kan jọ̀gá tó yẹ pé tá bá wò tí ò bá sí láyé rẹ̀ yóò sì kábàámọ̀ pé òun wáyé, yóò sì gbéjọ́ tí ìyá rẹ̀ bí, yóò sì gbé ṣépè. Gbogbo ẹni a bá tú ọ̀rọ̀ rẹ̀ palẹ̀ tí ò bá sí ìsìláàmù ń bẹ, Ọlọ́run ò ṣoore kankan fún, kò ráyé wá. Nínú ọ̀rọ̀ tọ́lọ́run ìpẹ́ ọ̀rọ̀ sọ tẹ́lẹ̀ náà ní Al-Qur'ani, Ọlọ́run ọba ìṣọba tí máa pẹ́ ọ̀rọ̀ sọ. Àmọ́ ní ọ̀rọ̀ tó fẹ́ yanjú jù ni wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin. Wa man yabtaghi ghayra al-islami dinan ẹ dákun jàmáà, Ọlọ́run ò ṣoore kankan fún wa tó tayọ ẹ̀sìn kó wá ó di mú dáadáa. Ìsìláàmù máa ń tú mọ́yàn lọ́wọ́ bá lù àlá náà tí máa tú. Ọlọ́run má jẹ́ ìsìláàmù wo ó tú ká tó lọ bọ́ lọ́run. Bàbá rẹ̀ ni gbé nǹkan kan dání tí ń pè lẹ́sìn tó yàtọ̀ sí ìsìláàmù yìí lẹ́yìn yuqbala minhu. Ọlọ́run yuqbala minhu. الآخرة من الخاسرين. سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله. سبحان الله والحمد لله أستغفر الله. Jàmáà sáyẹ́nsì kí bàbá wa láyé àgbà. Àfáàgbà bàbá wa láyé àgbà. Bàbá Jọ́sìsì náà lọ lè pàdé bàbá. Bàbá lè ṣe púpọ̀. Ọlọ́run níjẹ́ lé náà bàjẹ́. Wọ́n ti gbogbo àwọn jàmáà. Wọ́n náà mọ́sá gbà lẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa. Bàbá kí gbogbo àwọn lè ṣe àbí ọ̀kadùkú wa lọ́wọ́ jọ gbà. Ọlọ́wọ́ gbà lẹ́sìn fún wa. Ọlọ́wọ́ jọjọ tiẹ̀. Ọlọ́wọ́ ní dánú wa láyà. Bàbá kí gbogbo wa wọ́n lè ṣe púpọ̀. Bàbá lè ṣe àbí ọ̀kadùkú wa gbà. Ọlọ́wọ́ ní fi wálẹ̀. Ọlọ́wọ́ tún fẹ́ ní kọ̀ọ̀kan wa. Ọlọ́wọ́ yọ ọ̀rọ̀ ìyá kan sí dáadáa. والحمد لله أستغفر الله لا إله إلا الله. الله والحمد لله أستغفر الله لا إله إلا الله. سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله. سبحان الله والحمد لله أستغفر الله
لا إله إلا الله. àwa lẹ́nu pé àti ọpẹ́ fún Ọlọ́run lọ́wọ́ ní àwọn wọlé à ń dá ọpẹ́ fún Ọlọ́run lórí èyí tó ga jù nínú oore òun náà ni oore ìtọ́sọ́nà sójú ọ̀nà Islam ìtòsẹ́yìn oúnṣẹ́ ńlá nábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ti wá clear tó bá ti lọ́lọ́run yanjú ẹ̀ tóhun ẹ̀rí ànábì náà sallam àwọn náà tún sọ fún wa nù hadithi mi pé la yasma'u bi ahadun min hadhihi al-umma ká lè mọ iye oore tọ́lọ́run ṣe fún wa ní o yahudiyun wala nasrani aw nasraniyun thumma yamutu wa lam yu'min bi illa kana min ashabil jahim kò ní ṣẹ́kù ẹnìkan lẹ́yìn gbèdè mi ń ṣe ńlá ànábì wa Muhammad sallam àfi kó má ta sí ilé tí pé Ọlọ́run gbé nìkan dìde o Muhammadu ló kọ rẹ̀ o ó sọ tírà kan kalẹ̀ fún o alukurani ní ń jẹ́ o the only excuse tó lè ní ni kó sọ fọ́lọ́run òun ò gbọ́ àmọ́ tó bẹ́ẹ̀ ta sí ilé tí Yahudi lẹni náà jẹ́ ni àbí Nasara ó wá lólé ayé wá kú kò wá nígbàgbọ́ nú èmi Muhammad Ànábì ní òsì bí ó lè gbé ìgbà àfi kójọ́ ọmọ nájọ́ alkiyama àṣẹ́sàn pé èèyàn ti ẹ̀kọ́ jẹ́ mùsùlùmí náà ó ti raise èèyàn ní 50% probability pé Ọlọ́run ó ṣe èèyàn lọ́mọ ẹ̀rí ká wá jẹ́ mùsùlùmí báyìí èyàn kéwú débẹ̀ fa èyàn kàwé rí mọ́ni o sábàbí làwọn kinní wọ̀nyí ẹ̀kọ́ kéwú Ọlọ́run lè lò ní sábàbí àmọ́ òun gangan ti ká lára rẹ̀ kódà ó rọrùn kéèyàn ó kéwú ya kèfèrí ó rọrùn bí Ṣẹ̀tánì bá gba sí àrìmọ́ yẹn lọ́wọ́ kéwú náà ni ó pọ̀ òun ké ẹnu ọ̀nà àlìjẹ́nà ló yẹ kí kéwú ó wà gúnlẹ̀ sí Jahannama ni ó sì ti lọ bára rẹ̀ Al-Qur'ani jẹ́ oyé wa bẹ́ẹ̀ pé wa ma kana li nafsin an tu'mina illa bi idhnillah kówó lọ mọ́ ara rẹ̀ o wa yaj'alu rijsa ala alladhina la ya'qilun ẹ bá ń wí. وما كان لنفس أن تؤمن إلا بإذن ويجعل الرجس على الذين لا يعقلون ويجعل الرجس على الذين لا يعقلون Ọlọ́run ní ò possible kò ṣeé ṣe fẹ́ dá kan láti tìka lára rẹ̀ òun nìkan fúnra rẹ̀ ló fẹ́ tìka lára rẹ̀ mọ̀nà débi ìgbàgbọ́ kò pọ́síbù illa bi idhnillah àfi pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. lẹ́mọ̀ra wọn àyà bí inna alayna lalhuda wa ala Allahi qasdu sabil wa minha ja'ir wa innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha. àyà pọ̀ ní Al-Qur'ani tó júwe rẹ̀ débi pé tá à ń bá ń wura wa tá à ń sìn ríra wa mùsùlùmí ẹjọ́ pẹ́ wa ó máa pọ̀ bọ́pẹ́ ń bá ń pọ̀ lórí ẹ̀ àlékún tọ́sọ́nà àlékún dúró ṣinṣin lórí ẹ̀sìn náà Ọlọ́run máa wá jogún rẹ̀ fún wa lábẹ́ la in shakartum la azidannakum. la in shakartum la azidannakum wa la in kafartum inna adhabi la shadid. abẹ́lọ́run kó mọ́ ṣàwọ́lá pé bá a ti mọ̀ pé náà dámọ̀ ládámọ̀ yìí gbogbo bí ọ̀rọ̀ wa bá tún kù sí lórí àlámọ̀rí ẹ̀sìn yìí abẹ́lọ́run ọba aláàánú nínú àánú rẹ̀ kó má ṣàṣe nírọ̀rùn fún wa kó má ṣàmẹ́sẹ̀ wa dúró ìdúró ṣinṣin àlékún ìmánì àlékún istiqama téèyàn fi wẹ̀dù ẹ̀sìn já lọ bọ́lọ́run Ọlọ́run má ṣàṣe fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ìtọ́lọ́run ti rí fún wa múnú ẹ̀ tínú àwa náà ń dùn pé lágbọ́nrin yìí alhamdulillah Ọlọ́run ṣàánú mi ṣètánì ti gba bẹ́ẹ̀ lọ́wọ́ èèyàn Ọlọ́run má jẹ́ ráyè lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan lábẹ́ padà ọpẹ́ fún Ọlọ́run atọrọkẹ́ Ọlọ́run ọba àti ìgẹ́ rẹ̀ fẹ́ni tọ́lọ́run fi ṣe sábàbí oríire yìí nípìnlẹ̀ òjíṣẹ́ ńlá nábì wa Muhammad sallam Ọlọ́run má ṣàbá ní lékún kẹ́ ń ṣe Ọlọ́run bá wa lékún gẹ̀ ànábì kó má wàá pín sórí ẹ̀ kó kárí ẹbí ará ìbátan gbogbo àwọn sàhábà pàápàá jùlọ fi sa'atil usra من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان tí wọ́n dúró ti ànábì tẹ́sí iṣẹ́ náà fi ṣe jẹ́
ọlọ́run má yọ ẹnìkan kan lẹ́nu wọn kó nu ẹni kẹ́ni gẹ̀ ó wá ṣe látòrí wọn èdórí gbogbo àwọn tó gbaṣẹ́ lọ́wọ́ wọn aláwọ̀sálà tó fi dórí gbogbo àwọn tó gbaṣẹ́ lọ́wọ́ wọn táwa náà gbẹ̀sán lọ́wọ́ wọn ládùúgbò tá a wà yìí náà lágbègbè wa yìí náà nínú ìlú tá a wà yìí náà níye wọn bẹ́ẹ̀ látòrí àfáàgbà Sheikh Alimi àfáàgbà tiwa níbí náà Sheikh Tajul Adab bàbá wa alájí àgbà tó fi wá kárí gbogbo àwọn àfáà wa pátápátá tí wọ́n ti lọ tó fi dórí àwọn bàbá wa tí wọ́n ń kó wa jẹ lọ́wọ́ báyìí ọlọ́mọṣà jẹ́ kí wọ́n kó wa jẹ pẹ́ bàbá wa Khalifatul Adabi yìí gbogbo ń tá padà sí ibùlé sọ́ra ẹ̀dá ọlọ́mọdé òdọ́dọ̀ wọn àwọn atara wọn náà kí gbogbo àwọn bàbá wa àgbàlagbà wa bàbá wa Fẹ́rùmọ́lé akramakumullah àwọn bàbá wa lálùbọ́sà ẹ jẹ́ kí n ta àwọn bàbá méjèèjì kí n fi wọn bàbá wa aláṣẹ mo gbúrò bàbá wa aláṣẹ yìí tí ì rí wọn àmọ́ mo gbúrò pé ọlọ́mọṣà jẹ́ àríyé pé bàbá ọlọ́mọṣà bá wa tún ṣe àgbà náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́mọṣà bá wa ṣàlékún àláfíà ara àlékún kún ara gbogbo àwọn bàbá wa bẹ́ẹ̀ káàkiri bàbá wa Sẹ́ríkì Màlàmẹ́ gbogbo àwọn àgbàlagbà wa ọlọ́mọ fi gbogbo wọn bà wá nínú jẹ́ kó má ṣàṣì jẹ́ kárí wọn pẹ́ gbogbo tí ń jádàgbà yọwọ́ kọ́wọ́ àìníri yín dunú mọ́ ọlọ́mọ fi kángun sẹ́ni kọ̀ọ̀kan lóyún mo tara àwọn àfáà wa náà mo wá kí gbogbo àwa tá à ń jọ ń jẹ́ ọmọ kéwù kíkí ọ̀tọ̀ náà ni ti àfáà mi Ra'isul Bi'sa Ustaz wa Abdulrazak àti gbogbo ẹ̀yà àfáà wa náà ẹ dákun ẹ̀yin ìyá wa látọ̀dọ̀ àwọn ìyá wa àgbà mo kí àwọn náà mo kí gbogbo ẹ̀yin ìyá wa mo parí kíkí àtàfà wa àgbà táwọn náà sì ń wọlé sẹ́nu kíkí lọ́wọ́ national and international missioner ANSARU Islam Society of Nigeria adamallahu hayatakum wa dawlatakum akẹ́yìn náà káàbọ̀ ẹ dákun ká lè ríṣẹ́ kan tàbí méjì jẹ́ ẹ jẹ́ ká kí gbogbo wa ní kíkí tó ká gbogbo wa náà tó ṣòwò pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ramadana la gbà tán yìí nínú tí ó dàrú fẹ́ni kankan ni pé bó ti lè hùn kéèyàn ó burú tó kó ya tọ́ọ̀gì tó kó ya pòkì tó bí ojú ẹsẹ̀ bàtà kan sí méjì sí mẹ́ta ó tún ti gbé súnmọ́ lọ́wọ́ ọba sí ju bó ti lè jìnnà sọ́lọ́hun tẹ́lẹ̀ lọ Ramadana kì í dé kó fi mùsùlùmí kalẹ̀ bákan náà ṣùgbọ́n ṣìrí tó wù mí láti tú fún wa níjòkó yìí lónìí òun ni ká smart níbi ẹ̀sìn wa torí pé ẹ̀sìn tá à ń ṣe yìí náà ó lálùdé ó lápàdé ó sì láwọn ilẹ̀ tí ń yọ̀ tó yẹ pé béèyàn ò bá ṣọ́ra máa ń rìn ń bẹ̀ a máa yọ̀ ṣubú ṣùṣubú mi olú ò ní dìde mọ́ tálíkì àmọ́ ọlọ́run èdè ẹni ọlọ́run bá ṣàánú ó lè tún dìde àmọ́ dìde rẹ̀ náà kò lè dàbí bákan náà mọ́ kò ní balance mọ́ èyí ni ó jẹ́ ká tú àṣírí bíi mẹ́ta kan fún wa nínú ọ̀nà téèyàn gbà fi smart nínú ìjọsìn fọlọ́run ni pé kó má kàn mọ̀ bá dà ṣe èèyàn mọjú nǹkan èèyàn tún gbọ́dọ̀ mọ òdì rẹ̀ náà gbogbo téèyàn bá dá mọ̀ lójú tí ò bá mọ òdì ó súnmọ́ kó padà dàrú mọ́ lọ́wọ́ torí ngbà míì òdì náà máa fẹ́ jọ ojú nǹkan ọlọ́run bá wa sọ̀rọ̀ nù súra Al-An'am ṣàìtánì lérí kan níwájú ọlọ́run fún wa lásìkò ìgbà tọ́lọ́run ń ṣẹ́bi lé lọ́wọ́ kò wá sígbà tí mo bá gborí àyà náà kọjá tẹ́rù òní máa bàyàn pé ọlọ́run ṣé àwa náà sì yìí ń dúró báyìí torí wàláhì gbogbo bó ti máa dù tó bó ti máa rìn tó tí wọ́n ń sáré pé àfikáṣá àṣàṣeyọrí àlìjánnà pẹ̀lú ògùn ọlọ́run àjọ péjú ń bẹ̀ ni ẹ̀ ṣàmìjàmọ́ àníwẹ́nì kankan wá tì bí wọ́n ti ń gbìyànjú tó ń rìnrìn rẹ̀ o ẹnìkan náà wá ń bẹ tó jẹ́ pé òun ò lérò méjì nípa rẹ̀ ẹni táwọn á ń wí ìwọ rẹ̀ ò dọ́gba nítọjọ́ orí ojú ọlọ ní ti mọ̀ ó mọ̀ ọ́ ti nú tẹ̀yìn lámọ̀ yípo ìwọ ò sì mọ nǹkan kan rárá nípa rẹ̀ nítagbára ò ní nǹkan kan rárá tá a lè pè lágbára lẹ́gbẹ̀ẹ́ ìkápá tọ́lọ́wọ́n bá fún ìwọ wà á kú òun ò ní kú ila yawmi yub'athun kò sí bí ó sáwọ̀ tóun ò rí ọ àmọ́ wọn ò lè rí ẹ dákun ṣe equation yìí wá balance
equation yóò balance kó wá bẹ́ni yìí jà kó sì dìfíìtì rẹ̀ ńlá ṣírí ńlá tẹ̀gùn tí wọ́n gangan wà gbàdálì jẹ́ náà ẹ̀rí pé kò dẹrù ẹtìmẹ̀ntì ń pèrè ní alam ahad ilaykum ya bani adam alla ta'budu shaitan innahu mùsùlùmí tó bá mojú ẹ̀sìn sìn tí kàn ṣáà ń sin lọ́hùn ṣá ọlọ́run ní àṣẹ yìí mo kàn ṣáà ń ṣe ṣá ọlọ́run ní àjìnà sí yìí sì ń jìnà sí ṣá ó wá palẹ̀ mọ́ pé bẹ́ẹ̀ mi ti mọ ọlọ́run sìn o gbọ́dọ̀ tún lété náà ète téèyàn fi kojú ọ̀tá tí fi bọ́ta jagun tí sì fi ṣẹ́gun ọ̀tá torí bí wọ́n ti ń sánà kó soríire wọn ẹnìkan náà ń bẹ tó ń sánà bó ló ti sorí ibú ọlọ́run wá fún ní kápá bẹ́ẹ̀ ó fún ní mọ̀ bẹ́ẹ̀ ó fún ní gbogbo advantage bẹ́ẹ̀ ìwọ ní lílẹ̀ ní ọ̀yìn o lọ́jọ́ lórí o rí tayọ mú rẹ ẹni tá à ń sìn wí kò sí nǹkan kan nípa rẹ tí ó mọ̀ ó wá burú dépò pé bó bá ti báyàn ní mọ̀ device ọ̀nà tí ó gbà pláàni orí ibú fún un ẹ dákun àti ṣoríire nínú Ramadan lọ́kàn mi fi lọ bí pé oríire tá a ṣe lẹ́yìn àwẹ̀ yìí bó lórí ibú kankan ò ṣe nílé bá mọ́ okùn náà tọ́lọ́run ti bọ́ lọ́rùn wa bó ni ó ṣe jẹ́ final táǹkì àmọ́ ọlọ́run èdè ìní làkànfẹ́ ra tú àwọn àṣírí wẹ́rẹ́ kan fún wa bí ṣètánì bá ti rí ọlá kírun bá a ti wà ń bì nínú ìrètí tó ti sọnù fún láéláé tóun gan ti mọ̀ pé kò ṣeé ṣe mọ́ káwá pé ṣètánì ó wà ṣe nìkan lọ́nà nísìn bí tí ó wà gbà ṣe lọ́nà nísìn ni pé kó mọ wá lọ tapo kan sórí èṣù kò ní gbàbẹ̀ ń wá bọ́ ó ti mọ̀ pé bóun bá gbàbẹ̀ ń wá ojú rẹ̀ tí ọ̀rọ̀ ti yí ọ tayọ ìwọ gan mọ̀ pé ẹbọ rẹ̀ àmọ́ ọ̀rọ̀ náà àfi ká tuntun máa tún review fa àfọ̀lá àfi ká tún máa tún review mo ti sọ̀rọ̀ nísìn mo sì tún padà torí di bá ń ti ń sọ̀rọ̀ yìí náà kò yáwọn míì náà tí àáfàá náà ni wọ́n sì mọ̀ pé à ń ní sí ìrí kan tí tún gba pé à ń tún pa kinní kan lé lérí wàláhì wọn ò mọ̀ pẹ́ bọ́ ni kò yé pọ̀ ẹ̀rí pé àdánwò dé kéèyàn ó jáfa kó mọ gbogbo kéwú fa ó ti mọ gbogbo kéwú gbogbo nǹkan ló yé nínú kéwú kinní kan náà ni òye tàwíìdì nìkan ni òye ẹ bá wí fún pé kò mọ nǹkan kan olódo ni ẹ̀ǹfẹ́ kọ́rọ̀ yìí ó ya ó sì ti fẹ́ ya ọlọ́run ń tún padà ṣaitan oríire tí gbogbo wa ṣe bá ti ń dunnú àparí àwẹ̀ ọlọ́run ti mú ní àwọn òtàkọ́ minan nar rẹpẹtẹ nù wa báyìí àwọn tó ti bọ́kùn náà lọ́rùn wọn nù wa tó ẹ̀yìn wọ̀nyí mo ti declare àyìn ọmọ àlìjẹ́nnà ni wọn orí ibú tí ó yí padà sí bá mi ọlọ́run bá jẹ́ àrìnà rẹ̀ táyì lọ́bọ́ lọ́run ẹ dákun ọ̀nà méjì lèyàn gbà aṣoríire kí n tó dénú ojú ọ̀rọ̀ tí ń lọ gan ká ṣiṣẹ́ kọ́lọ́run ó fún èèyàn ní kòǹgẹ́ iṣẹ́ rẹ̀ tó ní ládá púpọ̀ nínú kéèyàn ó ṣe kí ládá wá gbé èèyàn dé dárájà tó ga ọ̀nà kanu fẹ́ni ó bá lè ṣe wàhálà tó sì ní gbìyànjú àmọ́ àwọn ọ̀nà shortcut mi ń bẹ tó yẹ pé èèyàn ò ní ìdíjú sọ̀láàtì ọlọ́run nìkan lọ ẹ̀gbọ́ decree kan tọ́lọ́run ó kàn pronounce sílé ayé èèyàn pé ìwọ yìí ìbínú mi ti dèwọ̀ fún ọ báwọn àfáà bá ń sọ fún wa pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi bí wọ́n bá ké súrà náà délẹ̀ díẹ̀ ó yẹ ká lè máa kékejì náà fún wa ń bẹ̀ tí ó máa fi wá lọ́kàn balẹ̀ pé àṣàṣàlátù ọlọ́run kì í ṣe fànábì nìkan nínú àṣàbù náà ló wà pé huwa alladhi yusalli alaykum wa malaikatuhu liyukhrijakum mina dhulumati ila nur in ti ń já sàlátù ọlọ́run ní kọ́lọ́run rahma rẹ̀ ìyọ́nú rẹ̀ kọ́lọ́run ó dìkírì rẹ̀ fún yẹn jẹ́ fún ọlẹ́gbàmpù kan irú ẹ̀ ní tànàbí sọ fáwọn ahlul badar pé isna'u ma shi'tum ẹ̀yin wọ̀nyí ọ̀rọ̀ tí yín ti kú ònú pé ẹgbẹ́ṣẹ́ ẹ̀yin wá ìwá wọn bó lẹ ṣe sí
nítorí báwọn kẹrí ẹ ṣe kéèsì tiyín ti parí orí ibú kan ò lè lé yín bá mọ́ ṣe mọ̀ pé lẹ́vù yìí ó sàn ju lẹ́vù à ń ṣẹ̀ṣẹ̀ wá à ń ṣaṣẹ́ rẹ jẹ lọ àwọn wọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin ànábì sàlám àtàwọn sàhábà ìnífẹ́ wọnú tán náà púpọ̀ torí àsìkò decision kan lànábì take tó wá fẹ́ níbi ṣe mọ̀ pé Ra'uf Rahim lànábì àánú gbé ànábì wá take sentimental decision kan ọ̀tọ̀ ni bó ti yẹ kó decide ọ̀tọ̀ ni bó ti decide ìbáwí ọlọ́run fún ànábì mo ti wá fẹ́ mú lẹ́sìn yìí jáde pé wà láwọlá kitabun minallahi sabaqa lamassakum fima akhadhtum adhabun alim bí kì bá ṣe àkọọ́lẹ̀ àwọn ọlọ́run tá a ti kọ fún wa ànábì ni ẹgbọ́ dìkírí àwọn ọlọ́run tó ti kọjá pé àsáyábà àsáka rọ̀bùkà maqama mahmuda pé yawma la yukhzillahu nabiyya walladhina amanu ma'a àwọn ọlọ́run ti lérí pa ní dójú tìrẹ ànábì a sì ti lérí ẹ̀ bẹ́ẹ̀ pé ìwọ ni awwalu man yaqra'u ala babil janna a ní sílẹ̀kùn àlìjánà kalẹ̀ fẹ́ni kankan síwájú rẹ̀ àti gbogbo orú bí ìbá ṣe gbogbo orú ẹ̀ tó ti síwájú ni kai Muhammad ọwọ́ ìyà tó le látọ̀dọ̀ èmi ọlọ́run kì bá bà ọ́ lórí nǹkan tó dánwò yìí àmọ́ kí ni òjò ọlọ́run ó lè bínú sànábì mọ́ kitabun minallahi sabaqa irú kitabun minallahi sabaqa bẹ́ẹ̀ ilẹ̀kùn rẹ̀ ò tíìtì èèyàn ṣiṣẹ́ téèyàn sì ṣe kòńgé àánú ọlọ́run débi pé dìkírì ìjọ kan ní ìtọ́ ọlọ́run bó báyìí ti balẹ̀ kó tó padà sẹ́nu mọ́ kọ́lọ́run wa antum utaqa'ullahi kọ́lọ́run dì bí kọ́lọ́run ó sọ̀kalẹ̀ ń jọ àràfá sísán mọ́ ilé ayé kó mọ wá wo àwọn ẹrú ọlọ́run bóòrùn ti ń pa wọ́n bẹ́ẹ̀kú ti ń bò wọ́n kó mọ wá pe àwọn màláíkà jẹ́rìí láti sánmọ̀ pé ẹ jẹ́rìí mi gbogbo wọn níye wọn bí wọ́n ti wà wọn àforíjì mi ti dọ̀ranyàn lórí wọn ṣe rí irú àwọn bonanza báwọn bọ́lọ́n bá ní kéèyàn ó ṣe kòńgẹ́rẹ́ ó tètè yára gbéyàn wọlé ju fọ́múlà calculated iṣẹ́ lọ nítorí ọlọ́run nìkan ló mòdì wọn máàkì tó wà lọ́ọ̀tì sí bàbá wa mìtì marking scheme ọlọ́run bá mìtì rẹ̀ òun nìkan náà ló mọ̀ bóyá nǹkan kan tiẹ̀ tún lọ rápálá wọnú iṣẹ́ náà gan tí ó fi jẹ́ gbígbà àbí òtún ní jẹ́ gbígbà àtúmọ̀ àníkọ́lọ́ ṣàfiwá ṣe kòńgẹ́ àánú rẹ̀ nínú àlùbáríkà tí Ramadan mọ́ wá gbé wá ni pé bonanza àwọn sọ̀làwátì ọlọ́run ni a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́ ọlọ́run ó máa make irú àwọn dìkírì bẹ́ẹ̀ sí gbèsè ayé èèyàn bàbá ti wá mọ̀ bẹ́ẹ̀ lójú àfi ká mọ̀ lẹ́yìn náà pé oríire téèyàn bá ń ṣe níwájú ọlọ́run alọ́ta náà tóun náà kàn takú ìwọ ó kàn ṣòwò ni kódà kò ní pé o mọ́ jèrè pàápàá àmọ́ kú bó ti kó èrè nìdélé kò sí sinmi èyí tí wọ́n ń sinmi ni òun ò sinmi ẹ wá mọ̀ èyí tó bà mí lẹ́rù jù ń bẹ̀ ni pé ìlérí rẹ̀ tó sọ fọ́lọ́run pé fábìmá aghwaytani la aqudanna lahum siratakal mustaqim. la aqudanna lahum siratakal mustaqim. wala atiyannahum min ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. fọ́múlà ṣaitan fáwọn tí ń bá ti ń bẹ lórí àánú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kó zàyánà dọ̀láàlì wọn fún wọn tí wọ́n fi máa wá pè ní nǹkan tọ́kàn wọn ò fi ní lè rí nǹkan míì mọ́ kò rọrùn kó pe mùsùlùmí kúrò nínú Islam bọ́ sínú kúfùrù tó bà wá tó fojú hàn kedere báyìí kò ní ṣe iná ló fi pé kọ́là fábìmá aghwaytani ọlọ́run ṣe o torí àwọn eléyìí jù mí nù náà kò burú ṣùgbọ́n mi náà ó lọ́ọ́ jòkó dè wọ́n
níbo ni ó ti wá jókòó dè wọ́n ibi tẹ́rù ń bà mí sínú siratakal mustaqim kì í ṣe kárìjà islam ni ó ti jókòó dè wọ́n o siratakal àbí sirata ni tó fi jẹ́ mansubu ń bẹ̀ ni kò ní ti ń júwèé nínú kéwù yáàni fi siratakal mustaqim. la aq'udanna lahum ṣé wàá lọ́n jù mí nù náà mo gbà èmi ti gba kádàrá tèmi ṣùgbọ́n lọ lúgọdì àwọn tó torí rẹ̀ jù mí nù yìí níbo ní ti wá lọ lúgọdì wọn siratakal mustaqim ya'ni fi siratikal mustaqim eléyìí ìlérí ọ̀tọ̀ ni mina shaitan muwajjahun lilmuslimina khassa lilmu'minin ìní gbé wọn jáde kúrò nínú ẹ̀sìn rẹ̀ nínú ẹ̀sìn rẹ̀ àbí ẹ̀sìn wo ni siratul mustaqim nínú siratul mustaqim gangan ní ti wá lọ lúgọdì wọn ń sì make sure pé mo jù wọ́n nù wọ́n sì ní kúrò nínú ẹ̀sìn yẹn. ẹni ọlọ́run ò tí ì tọ́sọ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun èyí kún ṣe ahlu siratil mustaqim ṣùgbọ́n wa tá a ti mọ la ilaha illallah tá a ti mọ muhammadun rasulullah kò pin síbẹ̀ ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣètánì ní wàá lọ lúgọdè wọn lójú ọ̀nà siratul mustaqim tí wọ́n ọlọ́run yàn fún wọn òun gan nínú rẹ̀ náà ní gbèsè wọn lọ́nà bí ó ti wá ṣèyàn lọ́nà nínú ẹ̀sìn fọ́múlà ọ̀tọ̀ ni àkọ́kọ́ tí ń pè wá lákèésí sí Ramadan ti lọ kó wá ó lọ nímọ̀ tó yanjú nípa aṣẹ́ tọ́lọ́hun rán àti tọ́lọ́hun ó béèrè lọ́wọ́ rẹ̀ àwọn aṣẹ́ rẹ̀ téèyàn fi rójú rẹ̀ ọlọ́run téèyàn fi bá àánú ọlọ́run pàdé tọ́lọ́hun fi yọ́nú síyàn wọ́n pé oníranran wọ́n sì tẹ̀ wọ́n tẹ̀ nǹkan kan náà wọ́n bí ṣètánì bá fẹ́ ṣì mùsùlùmí lọ́nà a máa ṣì lọ́nà nípa pé kó máa ṣe takhfif àwọn tó bá jẹ́ wajibat àwọn tó bá jẹ́ arkan yóò wá gbé ìfẹ́ tó lé fáwọn mandubat yóò wá gbé lé lọ́kàn àwọn tó yẹ pé bó bá pàdé pẹ̀lú ọlọ́run lónìí bí ò bá clear ara rẹ̀ nípa rẹ̀ kò lọ bí kankan ṣètánì ó mọ̀ máwọn yìí ń kéré lójú rẹ̀ ṣe mọ̀ pé kò lè sọ di kèfèrí mọ́ ó sì ti sọ̀rọ̀ tí rò pé eléyìí yóò kú lákìrùn ni àmọ́ bò ní ó ń ṣe dá lágbóná tí gbogbo ẹ̀sìn rẹ̀ òfin ní jẹ́ èrè fún yóò wá da ìṣirò ẹ̀sìn pọ̀ mọ́ lọ́wọ́ torí pé òwò lẹ̀sìn náà ó sì gba kí ni jàmá ìṣirò kí n bọ́ ló gbà ìṣirò Rasulullah sallam nínú tó sọ fún wa ní pé àdìsí náà ń bọ̀ ó padà wá bá débi wala yataqarrabu abdi ilayya bi shay'in ahab ilayya mimma aftaradtu alayhi kò sọ́gbọ́n tẹ́dú ẹrú mi ṣé ó fẹ́ súnmọ́ mi ni èmi ló fẹ́ wọ̀ ẹrú mi ò lè gba ojú pànà kankan súnmọ́ mi tí ó wàá yá tí ó sì já náà tí ó wàá dáa ju tí mo ṣe lọ́ràn èèyàn fún lọ kárin mùsùlùmí lónìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí èso ọ̀ràn èèyàn ni wọ́n mójútó ni wọ́n sọ dìbádà bẹ́ẹ̀ as-salatu amududdin inna awwala ma yuhasabu al-abdu alayhi yawma al-qiyamah as-salah al-ahdu baynana wa baynahum as-salah faman tarakaha faqad kafar káfí yóò ṣe example ẹni ó kúndùn tẹ̀sùbá tó kúndùn nǹkan míì ṣùgbọ́n tí ò náà ní wákàtí márààrún lásìkò rẹ̀ níjàmá pàápàá fáwọn àtàjọkùnrin bó jẹ́ pé kìláàfù wà láàrin àwọn àfáà lórí pé ṣé wájìbì ni àbí ìṣe wájìbì àmọ́ wọ́n tó fẹ́ wọ́ọ̀rù kí ló dé tó mú ìtí tó garanti ìyọ́nú ọlọ́run ọba fún ọjù bẹ́ẹ̀ káwá pa jákèrò ká máa wá ní tahawun bisalah inú páńpẹ́ ṣẹ̀tánì ló wà torí gbogbo tẹ̀sùbá tó bá mú wáwájú ọlọ́run ó yẹ̀ wò lẹ́yìn ìgbà tí ìrun bá dúró ni àkọ́kọ́ ntọ́lọ́run ó kọ́kọ́ yẹ̀ wò nú ẹrù ẹ̀dá pé káàbọ̀ àtúnṣe rẹ̀ wò báyìí ìrun wákàtí márààrún làkọ́kọ́ kódà jẹ́ tí wọ́n á sọ fún ọ jẹ́ fún ọ láṣìírí míì
bọ́lọ̀ ń bá yẹ̀rù wò tán tí rùn ní wá ta sánsán tó wá yáàyì púpọ̀ ọlọ́run lè pe àá ìrun èèyàn ló dáa tó yìí kí lẹ̀ ń wo nu iṣẹ́ yòókù mọ́ ẹ má wulẹ̀ wo mọ́ ẹni irun rẹ̀ ti dáa tó báyìí by presumption ọlọ́run ó sì páàsì rẹ̀. máa gbọ́ o ẹrù rẹ̀ lè wọ́ níbi àwọn nǹkan tó kù o tán bẹ́ẹ̀ tú mi wà láì orúgi oyin ọlọ́run ká má wulẹ̀ tú ebi irun rẹ̀ ló ta sọ́sọ́ yìí intanẹ́bì ń sọnù tó pé manu kishal hisaba kó udhiba ẹnikẹ́ni tó bá bá a débi pé bọ́yìn àwa tan searchlight sí lálùkìyàmọ̀ àwa scrutinize rẹ̀ ọlọ́mọ scrutinize wa o ẹnikẹ́ni tó lọ́n bá gbélé pé bọ́yìn wá wí tiẹ̀ kò sí bí ó lè gbé gbà yóò jìyà. ìyàwó Aisha wa ń dáhùn pé ìbọ́lọ̀ náà ló ní wà máa ń utiya kitabahu bi yaminihi fasawfa yuhasabu hisaban yasira ànábì wa rẹ́rìn músẹ́ ọmọdé ń ṣe ọ́ yuhasabu hisaban yasira o skimming through lásán ni ọlọ́run ò gbọ́dọ̀ wòwe èèyàn ọlọ́run máa wòwe wa o dákun sàmì ẹ̀ dáadáa yuhasabu hisaban skim ẹ̀ máa ká pè nǹkan ní skim through kí wọ́n kàn á ṣí nǹkan báyìí léwé yẹ́s kan tún ṣí kó yìí ẹ̀ sọ wà mẹ́ẹ̀ ẹ̀ ká ok ẹ̀ pàṣẹ ìtumọ̀ yuhasabu hisaban yasira nù àmẹ́ni ọlọ́run bá ní mo fẹ́ dọ̀tí ayé mo sì fẹ́ kírọ́ọ̀sì tí kò sí bí ó lè gbé gbà kókó tí mo fẹ́ kákọ́ dì mú ni pé bí Ṣàítánì ò bá ní dà wá lágbóònù àwa náà ò gbọ́dọ̀ sọ òṣùwọ̀n nù nínú ọ̀nà tá a sì fi gbọ́dọ̀ gbà sọ òṣùwọ̀n ni pé mùsùlùmí nímọ̀ tó yanjú nípa kí lọ́lọ́run mi làbọ̀ mi lọ́rùn ní dandan gbọ̀n lọ́rùn yẹn àsìkò máa wá kéré ìkápá náà ó lè má tó nígbà míì kódà pàápàá arsìkì torí àwọn àbádà míì náà múnáwó dání ó lè má tó ó wà prioritize ẹni olóbi méjèèjì lé nísìn tó sì fẹ́ ṣe philanthropy tó fẹ́ náwó sójú ọ̀nà ọlọ́run ó ń gbé gbági tó o bá mọ̀ pé lẹ́yìn wákàdọ́rọ̀ búkà alátàbùdú ìlà ìyá ọlọ́run ò rán níṣẹ́ míì tó ju wábìlì wálidayni ihsanan lọ káàní èèyàn nísìnyí tí ò wá mójútó ọ̀rọ̀ lórí àwọn bí ẹ wò ẹ máa wọ̀rọ̀ lé fẹ́yìn ọkọ ẹ̀yìn ọkọ nisaukum harthul lakum fa'tu harsakum anna shi'tum wa qaddimu li anfusikum wattaqullah wa'lamu annakum mulaqu ẹ dákun ẹ wáyà yìí káàní ọkọ lónìí tí ò mójútó lé tí ò mọ̀ pé mọ́ṣáláṣí kan bíi mọ́ṣáláṣí táwọ̀ Allahu akbar rabbana wa lakal hamdu iná àlọ̀dẹ̀dẹ̀ inú ilé náà tá a gbóbìnrin sí ni ìbádà náà lọ́lọ́run sì fẹ́ ká ṣe ń bẹ̀ ìṣe ọkọ ìṣojúṣe ọkọ nínú ilé bó ti yẹ kéèyàn ó ṣe ìsinlọ́wọ́n ọba lòun náà ọlọ́run sì ń sọ fún àwọn ìyàwó rẹ tó kó léyìí harthun lakum oko òro ni wọ́n fún ọ sì mójútó ṣẹ́ tá a yàn fún ọ nípa rẹ̀ kó o sì páyà ọlọ́run kódà ẹ̀ ní ráyà ní alukurani kọ́lọ̀ ní ẹ kírun kó wá fi wàtákù láàsì mo challenge gbogbo àwọn ọmọ kéwú ẹ lọ́ mú wá ayà tọ́lọ́run ti ní ẹ kírun o ẹ gbààwẹ̀ o tó wá ní wàtákù láà tọ́lọ́run wá kó tàdídàt bu àwọn àwámírì sọ́lá tó wá kó tí kò sí ṣùgbọ́n tọ́lọ́run bá ń sọ̀rọ̀ ẹbí tí bá ń sọ̀rọ̀ ọlé tí ń sọ̀rọ̀ àwọn obìnrin ó máa gbọ́ wà tilka hududullah wa man yata'adda hududallahi fa ulaika humuz zalimun níbo mi ó lè ní faqad zalama nafsa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú ẹ̀ náà lélẹ́yìí wattaqullah páyà ọlọ́run wa'lamu annakum mulaqu kó o sì mọ̀ pé ó padà wá pàdé pẹ̀lú èmi ọlọ́run níjọ́ kan ìpàdé rẹ pẹ̀lú mi nísìn ọ̀rọ̀ ọ̀run àtàwẹ̀ kí n bí ọ́ bó o lo ti ṣọkọ sí ló wà jábọ̀ bó o sì páàsì ó lọ bì kankan wa'lamu annakum mulaqu kárin èèyàn bẹ́ẹ̀ tí ń sin lọ́run tí ò mójútó àwọn nǹkan tó jọ́ràn èèyàn lára ọ̀nà tá a lè gbà kọsẹ̀ níwájú ọlọ́run mọ̀rọ́tìbù ní àwọn àkàmù taklifiyya nínú Islam àkọ́kọ́ ọbẹ̀ tó gbáwájú làwọn wàjibát àwọn tọ́lọ́run ṣe lọ́ràn èèyàn ẹ jẹ́ á mọ̀
ká mójútó má jẹ́ kẹ́ skills kankan ó máa ṣẹlẹ̀ fún ọ tọ́rọ̀ èèyàn ọlọ́run ó máa fi bọ́mọ lọ́wọ́ má jẹ́ kí ṣètánì ó lọ ṣe almafdul kan lọ́ṣọ̀ọ́ fún ọ tí ó fi wá jẹ́ pé al-afdal wal-wajib wal-wajibat wal-arkan yóò máa wá sọnù mọ́ lọ́wọ́ má jẹ́ torí ara èrè tó fẹ́ ṣe nu kódà ẹni tí ṣètánì ò bá lè sọdọmọ náà kò tún ní sọ̀rọ̀ ìtínú lórí ẹ̀ yóò tún di àwọn páńpẹ́ kan fún un pé bó ni ò ti ní dé dárájà tó yẹ kó dé ẹ gbọ́n tí ń wí fàjẹmọ́ ẹ ó ti rí clearly pé ọ̀gbọ́ ẹrú ọlọ́run lélẹ́yìí kò sí bí mo lè gbé gbà àfi kélé yìí ó dálì jẹ́ náà àmọ́ tí ń bá filẹ̀ tí ń dààmú rẹ̀ Firdaus ni ó lọ ṣé kò tún ní filẹ̀ bó ní ìṣètún kóbá àti dárájà rẹ̀ ó fi wálẹ̀ àmọ́ pé ṣètánì ó sọ̀rọ̀ tí nínú ẹnìkan wà láì kò ní sọnù ẹ sì já lọ́mọ yìí ń dájú bẹ́ẹ̀ àkọ́kọ́ àṣírí tí mo fẹ́ kí gbogbo wa ó mọ̀ nù ká lọ mọ déédéé àwọn òdiwọ̀n ṣẹ́ẹ́rẹ́ ká sì wà pragmatic nípa ẹ̀ nínú ẹ̀ẹ̀kejì bí mùsùlùmí bá mọ ṣẹ́ẹ́rẹ́ ṣe tán ẹ jẹ́ ó tún lọ yé wa bákan náà pé iṣẹ́ rẹ̀ a máa dànù o iṣẹ́ rẹ̀ téèyàn ti ṣe tọ́lọ́run ti kọ́lẹ̀ fún tí ládàá rẹ̀ ti jòkó tó ti pẹ̀tẹ́pẹ̀rẹ̀ wàláhì a máa yẹ a sì máa dànù tí ò ní jèrè rẹ̀ ọlọ́mọdé àṣẹ lásán Ramadan ti wá lọ tán báyìí gbogbo wa ti wá wà ní dárájà kan báyìí ṣe mọ̀ pé dọ̀rọ̀ yẹn ká consolidate lórí achievement wa lára àwọn tá a fi wá consolidate ni pé gbogbo àwọn tó máa ń jẹ́ mubtilat gbogbo àwọn tá ànábì pè ní hálíkà ẹgbọ́n bá ànábì ti pè wọ́n iyyakum wal hálíkà ànábì ni mo kìlọ̀ fún yín ẹ̀sá ẹ̀jìnà sáwọn abẹ tí máa fa nǹkan ni ó wá ní ẹwọ́ abẹ tí fárí kì í sọ la aqulu hálíkàtà ṣáàrí o kì í ṣabẹ tí fárun orí dán ní sọ o ṣùgbọ́n abẹ tí ń sọ ẹ̀sìn ni ó fà á ẹ̀sìn rẹ tó ti ṣe tó ti achieve lábẹ́ yóò ha dán yányán ni ó padà wá di pé kò ní ṣẹ́kùn kankan bẹ́ẹ̀ so mùsùlùmí ò smart lẹ́sìn tó bá mọṣẹ́ olóore ṣe tí ò wá láṣìírí bó lèèyàn ti ṣe tíṣẹ́ olóore fi ṣẹ́kù tí fi kalẹ̀ tí fi báyàn déwájú ọlọ́run tí èfi dànù kò lákèsí yìí ni ọ̀rọ̀ rẹ̀ wá dàbí ẹni tí ń fọwọ́ kan mọ lélẹ́gbẹ̀ẹ́ kan bí tí ń fọwọ́ mọ náà ní tó ń fẹsẹ̀ dànù irú ẹni bí a kú òlójú kan hálíkà abẹ́ẹ̀fárí wọ́n wá ń bẹ lóríṣiríṣi ní grade èyí tó ga jù nínú grade abẹ tí ha ẹ̀sìn dànù ní kéèyàn ó lẹ́sìn ńlẹ̀ tán kó níṣẹ́ ńlẹ̀ tán wájú ọlọ́run kó wá lọ kó sínú ẹbọ tẹ bá ń gbọ́ nọ́mbà gbé tán kò ní iṣẹ́ nǹkan kan kù wà láì òun ni àti bàtà yí padà látàrí ẹ̀sìn ẹ̀dá kan kó wọ́n má fọkànbalẹ̀ lásán ká láwọn àwọn àdúrà bíi Rabbana la tuzigh qulubana nínú Al-Qur'ani ajẹ́ pé zawag máa bá ọkàn nù lásán kọ́lọ́hún kọ́ wa ká máa sọ pé Afrika alayna sabran wa thabbit aqdamana ajẹ́ pé zawalu náà máa bá ẹsẹ̀ nù èèyàn yọ̀ ṣubú ebáwọn èèyàn kírun lẹ́yìn ànábì sàṣálà tá ànábì sì padà ń kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè wọn sàábé tó kírun lẹ́yìn ànábì tí sì ń sọ pé àwọn tí ń bẹnu sàárè méjèèjì yìí innahuma yu'adhaba wọ́n ń jìyà lọ́wọ́ báyìí wọ́n bá ànábì wọ́n kírun lẹ́yìn ànábì wọ́n sì nífẹ̀ẹ́ ànábì tí wọ́n fi kú wọ́n wá kú wọ́n sì tún jìyà sàárè ẹ máa wá wò kí ló wá fà amma ahaduhuma ẹ̀rí kan nù wọn fakana yamshi bin namima n tó sọ́dọ̀ níyà sáré ó márùn kífà àmọ́ gbé yìí sọ yìí láti lékandé kan ọ̀rọ̀ lágbájá ọ̀rọ̀ tàmẹ̀dù ọ̀rọ̀ ọlọ́rọ̀ sáá òfófó sáá ní sàmbákì ń ló sọ́dọ̀ nínú ìyà sáré tàìmọ̀rún kíkọ́ tàìmọ̀wẹ́ gbàkọ́ wa amma al-akhar kana la yastatiru min al-bawl orí kejì kò ní ládàbí bá àti tọ̀ ẹni wíà ló lè tọ̀ sí
bó bá ṣe ń tọ̀ náà kì í tún dáàbò bo ara rẹ̀ ìsìtárù ni ó lè jẹ́ mínà rúya àbí ká pé sítírù gan fara rẹ̀ nínú àwọn ẹ̀ta wàrà ìtọ̀ bó ti pọ́ òun tọ̀ gbogbo aṣọ tó lóun tọ̀ sí náà ló gbé tọ̀ kò mọ báyìí tí tábà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò sì mọ báyìí tí tábà òdodo bẹ̀ lásán bó bá dalẹ̀ ẹ ṣá lọ bá àwọ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹgbẹ́ símú bẹ́ẹ̀ máa ń gbóòórùn físárí ń bẹ́ bẹ́ẹ̀ náà ló ká ilà ló ká lásárì ó nírun lọ bá àwọn àfà oníbà àti tábà ẹ kì í ṣe pé ó kà sá tábà tí ó tábà tán àròkù kíní kan ó tún wá àfà àjẹpọ̀ ń kírun láìpé shartun min shuruti sihhati salah májẹ̀mú kan nínú àwọn májẹ̀mú òrun ni kéèyàn pé àwọn ìmọ̀ra kọ̀ọ̀kan kárí ẹni tí ń kírun ẹ wò ó eléyìí náà ti ń torí ẹ̀ jìyà sàárè sí torí àwọn nǹkan kéékèèké báyìí ni ṣe rí i pé èèyàn ò gbọ́dọ̀ mọ ojú ẹ̀sìn kéèyàn wá ṣàìmọ̀ kan yányán nípa kí ló lè máa dàrú ní ẹ̀sìn nù kí n padà sẹ́yìn mo sọ pé nọ́mbà gbé e tán ni kéèyàn ó já kírun tán kó já gbààwẹ̀ tán kó tún wá lọ lẹ́bọ lẹ́rù ọlọ́run ò tijú ẹnìkan clearly ló là mọ́lẹ̀ fànàbì pé wà làkọ́dé nínú àyà tí bàbá alájẹ àgbà gbádùn kan máa kà púpọ̀ ni wà làkọ́dé uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna minal khasirin ṣé mo try láti sin bàbá jẹ. la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna minal khasirin. gbogbo oríire tá a ti ṣe nínú Ramadan ọlọ́mbàjẹ́ ó dorí ibú mọ́ oògùn ẹ̀ náà wá ní pé wà náà má rìn rẹ́gbẹ̀rẹ̀ gbẹdẹ́jì ẹbọ ọjọ́ kan béèyàn bẹ́ẹ̀ kó sínú rẹ̀ kódà bó túbá tọ́lọ́run sì gba tútúbà rẹ̀ tó foríjì kò látúnṣe pé gbogbo tó ń ti ń bá bọ̀ tẹ́ kó sínú ẹbọ ni ó ti há dànù ó ti ṣòfò ọlọ́run la sọ kalẹ̀ fún rẹ̀ ànábì o nínú ọ̀pọ̀lọpọ̀ àyànú alukurani ta kà fún ọ yìí làwọn ọlọ́run ti sọ mẹ́sẹ̀jì fún ọ kárin inú ẹ̀ bẹ́ẹ̀ bá tún dénú suratul Isra ó rí wa la taj'al ma'a Allahi ilahan akhar fatulqa fi jahannama maluman madhura màmá ṣe pẹ̀lẹ́ mo pọ́n lé mọ́ ara rẹ̀ ń bá àyàn rẹ̀ jẹ́jì ẹ̀bọ má pa kíni kan pẹ̀mẹ́mi ọlọ́run ní ti lọ́nà lágbègbè ìjọsìn bó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ á jù ọ́ sí jahannama ta mo lọ́lọ́run lówó ojú sí jahannama ta ni ọ̀gá àgbà yányán ó ń ṣẹ́lá nábì Muhammad sallam bó bá rí bẹ́ẹ̀ fà nábì ta ni wọ́n ta ni mi tó dára rẹ lẹ́bi tí gbogbo aṣọ yẹ ara rẹ tí gbogbo ó bọ̀ dànù tó ní german kankan mọ́ ṣé pẹ̀lẹ́ ìbáyàn rẹ débẹ̀ nínú ọ̀nà tíṣẹ́ yẹn gbà dàrú tíṣẹ́ ìtánì fi da mùsùlùmí lágbóná ni kò lè rí stop kó má kírun mọ́ ó kúndùn tìláwà kódà àfà kọ̀wáàmù ni sọ̀wáàmù ni ìbádàdùn lára ṣùgbọ́n yóò wá lọ làbásà àwọn ọ̀rọ̀ fún yóò pa àwọn nǹkan kan láró fún láwọn nǹkan tó jẹ́ bọ ó lè gbé gbàbò míì bíi kí ṣètánì ò gbé ẹbọ gbanú àdúrà múlíkù náà ló po kà káfí náà ló po ké àmọ́ ń jọ́ tí yàsí ń sọ̀kalẹ̀ àti kàtírà débẹ̀ ipe kìíní kan sọ̀kalẹ̀ pẹ̀lú rẹ̀ ń jẹ́ kútúbà rẹ̀ ṣé ẹni ó ka yàsí tó ké káfí ẹ pé kò sí lọ́hùn àfìgbò bá débi kútúbà ló wá bá débi àjíbúyárọ̀ ọkọ̀ yá ìlú yá bàjẹ̀dẹ̀ yá ìlú ya damdama ya ilu ya damba karanda sobar batuna ló wá ń pe àwọn ìsìn mi kan ẹ má jà dọ̀rọ̀ ẹ má jà ṣe mi sẹ́wọ́ ṣẹ́rí ẹni ó pe damba sá tó pe damba karanda wàláì kò yàtọ̀ sí ẹni tí ń pe igba arúmọlẹ̀ kò yàtọ̀ àbí kó lọ pa kinní kan láró fún ọ kó wá mọ́jọ́ pé anabi ju báwọn èèyàn tí rò ní lọ nákàlí tí wọ́n fún wọn kó o máa fà ya muhammadu ni ya muhammadu ni wàláhì ó ti dẹlẹ́bọ ọlọ́run wa ní tijú pé òun kọ̀ ọ̀rẹ́ mi náà ní pè yí
ẹ̀gbọ́ ọlọ́run nínú tọ́lọ́run ò fi báyẹn ṣeré òun lẹ́bọ ẹbọ tó wá clear wà pé a wà lọ oríta a lọ di èṣù a lọ bí ajá síbẹ̀ yìí ń clear kò dìgbà ṣètánì bá gbàbẹ̀ ń wọlé fún ọ kó tó sọ ọ́ dẹ́lẹ́bọ kárin akírun tó jẹ́ lẹ́bọ kárin ẹ̀gbọ́n bọ́lọ̀ ti wí fún ànábì bó bẹ́ẹ̀ lè mẹ́bọ mọ́rọ̀ bàbá alájà gbó tún fi pínrín làwọn máa ń sọ bó bẹ́ẹ̀ lè débi ẹbọ pínrín bàbá ó tún fi pínrín sí i láyé àbàtọ́ nà àmàlùkà gbogbo iṣẹ́ rẹ̀ yányán ó sì bàjẹ́ wà látàkú dákun àwọn ọ̀rọ̀ ẹbọ yìí ẹja máa gbé sítòsí wàláì kò yẹ lómi pé òkà kú sanrin lọ́wọ́ ẹbọ ni kò yẹ lómi bẹ́ẹ̀ gbégúdè àdìsí ànábì mẹ́ta ó ní iná rúkọ gbogbo àwọn ohun ìlẹ́gà téèyàn máa pè ò bá pè lọ́fọ̀ ò bá pè láyàjọ́ ò bá pè lógèdè wàtàmá ìmà àti gbogbo kìíní kàtà máa so mára wàtíwàlà tíwàlà ní gbogbo ọgbọ́n tá a dá tá a fi fọ́ọ̀sì èèyàn nífẹ̀ẹ́ yàn ẹ̀dà fìràkù náà tó jẹ́ ojú kejì rẹ̀ ẹ̀dà pọ̀ mọ́ wá hàn báyìí kọjú eléyìí séléyìí n ti ń jẹ́ tíwàlà nù ó wá lọ rí mọ́bì kan àbí ó lọ́ọ́ fọ ẹ̀yìn ìyá wa ṣe ìṣe bẹ́ẹ̀ ọlọ́mọdé yóò jẹ́ gbogbo obìnrin tí máa ń fọ nǹkan fọ́kọ́ mu kó lọ bẹ̀rù ọlọ́wọ́ wà tíwàlà ẹ̀gbọ́n tá nàbì pé shirk hadithun sahih n ti ń jẹ́ bọ́ọ̀lù àti wá gbàwẹ̀ gbogbo wa ti di auliya dáràjà lè jura wọn lọ pé gbogbo ẹni ọlọ́run bá ti foríjì tó bá ti bọ́kùn náà kúrò lọ́rùn rẹ̀ wàlíyé ọlọ́run ló náà dé dáràjà kan nínú tó lè mórí ibú wọ̀ ní kéèyàn tún lọ kó sínú ẹbọ kì í ṣe pé ṣé ó bàjẹ́ nìkan wà látàkù nánà ẹ̀ráyà lámùl kásámù bẹ́ẹ̀ nínú tàwkídì tún parí rẹ̀ àní mo fi ọlá mi búra gbogbo bẹ́mi jíjọ́ lọ́n mo fi ṣe pé gbogbo ilé lẹ́bọ lẹ́rù ò rí bí gbé ìgbà fi kó jẹ́ ní òfò ọlọ́run kó ṣọ́yàn bẹ́ẹ̀ àwọn abẹ́ míì wá wà tí máa ń fa ẹ̀sìn ó lè má fà á tán àmọ́ àṣe ṣọ́ọ̀tì náà lè yóò padà ṣe kódà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ kan wọ́n ní iyyakum wal hasad bó fẹ́ bá àwọn àfáà kan lọ́rọ̀ lórí hadisi ṣùgbọ́n a lè lò min babi tarhib fa innal hasada ya'kulu al-hasanat kama ta'kulu an-naru al-hataba kódà mo gbọ́ hadisi inú hadisi tí mo ké directly lẹ́nu bàbá alájí àgbà eléyìí náà jẹ́ kan kéèta ìlara nínú àrùn ọkàn ni tí máa ń bẹ̀sìn jẹ́ mọ́ èèyàn lọ́wọ́ kèé sì sọ̀rọ̀ kèé gbin kèé kùn nínú ẹni tí ń ṣe náà ló wà kódà orin tí bàbá kọjọ́ náà ń sì ń wá sí mi lórí pé kullul adawati qad turja izalatuha illa adawata man adaka min hasadi bàbá wa láyé qadir rahimahumullahu ajma'in àwọn ni wọ́n jáná sí wáàsí náà fún bàbá níjọ́ náà wọ́n ń pè ìdáàtí lahum fadlun alayya wa minnatun fala ab'ada rahmanu anil aadiya mọ́jẹ̀ ìdàmú rẹ̀ akànlọ mẹ́mórí lè ní díkìrà bàbá kan tún fẹ́ gbé wa ni a sì máa pera wa padà torí bí èèyàn bá wọnú agbọ́nrin ìhun ó lè tún gbé èèyàn lọ ọlọ́mọṣà bá wa kẹ́ gbogbo wọn ìlara téèyàn rí nì ìmọ̀ jẹ gbogbo ṣẹ́ẹ̀rẹ́ tẹ́ ìrun ààwẹ̀ èèyàn ó ti ṣe ọlọ́run ti kọ́lẹ̀ o yóò sì máa wá há dànù a máa wá parẹ́ wẹ́rẹ́ gẹ́gẹ́ bí náà ti máa jẹgi àpólà gbogbo bẹ́ẹ̀ ó ti pé àfibá àpólà ni ò bá gbẹ lókù àpólà ní dáa ó kí dáadáa sákì ìbọná jẹ́ ó múná náà kí ni ó padà gbẹ̀yìn ẹ̀ yóò dérú ni ọlọ́run má ṣe wá ní muflisu ataduruna manil muflis lára àwọn tí máa ń jórí ibú gbẹ̀yìn oríire téèyàn ti ṣe nù ramadana ni àwọn hálíkà tí máa bá ṣe ìdá àpáàpá jùlọ ẹjẹ́ alákìísì kan
ìwọ̀ tó ga jù tó yẹ kí mùsùlùmí ó ṣọ́jú ní ìwọ̀ tí ń pé kéèyàn rí ọlọ́run fi o má ṣe mí gbọ́ o ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ń gbé pé rọ̀húfù lọ́lọ́run gàfúrù ni gàfárù ni rọ̀hímù ni gbogbo ohun tó bá pa ẹrú pọ̀ mọ́ Ọlọ́run tí ò ní ọ̀rọ̀ ẹ̀dá kankan nú in tó súnmọ́ tó háì jù ní kọ́lọ́run ó forí jẹrú torí ẹni tọ́lọ́run ó forí jì ní wa Ọlọ́run òwe tí ó jẹ yá ṣùgbọ́n tó bẹ́ẹ̀ lè lọ́pọ̀ mọ́ ráìtì ẹ̀dá kan láàfin pé alimuslimu man salima alimuslimuna min lisanihi wa yadi ta ni mùsùlùmí tí ò ní dárájà rárá mùsùlùmí tó wà ní the lowest level of Islam àmọ́ tí ń bẹ núlé ni mùsùlùmí tí ò sí ṣùtá kan tí ń fa àwọn rẹ̀ ṣe fẹ́ lòmíì aburú kankan ò sì tọwọ́ rẹ̀ dọ́dọ̀ ẹlòmíì mùsùlùmí wo ló wá ga jù ní dárájà khairun nasi man yanfa'un nasa bàbá ti jura wa lọ sí láǹfààní síra wa iná látúmọ̀ wá jura wa lọ sí níwájú Ọlọ́run gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá ń ṣẹ̀ tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú hukuk àwọn èèyàn ó kọ ọmọ èèyàn ọmọlúàbí rẹ̀ ó bàjẹ́ lọ́dọ̀ rẹ̀ abẹ́ni ọ̀rọ̀ tí òjò ọ̀rọ̀ ṣẹ́jú kan lẹ́lòmíì sọ tó sì ha ìran ọdún mẹ́wàá dànù fún kò sí mọ̀ àìmọye ọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́ ń tó sọ tí ò ní kà sí àdìsí kan mo tún tura akéwẹ́rẹ́ o anábìnrin jẹ́mẹ́ni tó jò kanlẹ̀ lẹ́ni tó dénjọ́ àkíyàmọ̀ bíi sọláàtì wà síyàm àfà iṣẹ́ rẹ̀ kúnlẹ̀ gbogbo èèyàn tí ń bẹ́ẹ̀ gbà wọ́n ń wọṣẹ́ rẹ̀ oníkálukú sì ń èèyàn lọ́lọ́run sì gbà fún tó yìí ọdún mélòó la lò láyé níṣẹ́ rẹ̀ pọ̀ tó yìí àfi ń gbà ó yàtọ̀ bọ́ sí debit side aya innal hasanat yudhibna sayyi'at aya náà lójú ó tún lódì Ọlọ́run má jẹ́ kí ó yẹ pé gbogbo hasanat ti wá gbèsè láfisan tán mélòó èèyàn tó ní hasanat àmọ́ gbogbo hasanat rẹ̀ bó ti kúnlẹ̀ tó nì náà àwọn victims rẹ̀ náà tún wá pọ̀ kan rìn gbèsè ló fi gbogbo iṣẹ́ rẹ̀ san yóò wá di pé láàmà hádá ó bú lágbájá báyìí níjọba yìí àṣẹ orí rẹ̀ ò pé tó mọ́ tá a máa ń wí nì eléri ibú ni wọn ni tá a máa ń sọ táwọn òkà sí nǹkan kan yìí ó ti níye náfìlà àrùn tó ti já dànù ń sọ àgbákú ọ̀rọ̀ fún ọ ó sì lọ lè bínú kú ó sì nírú ọ̀rọ̀ náà lẹ́nu lóòótọ́ ń sọ̀rọ̀ fún ó sì sọ fún lóòótọ́ ṣàtàmà hádá wà àkàlà mọ́lá hádá bi ghairi haqq kí ní ẹnìkan tí èṣe tiẹ̀ ó gbọ́ lọ́rùn mọ̀kọ́rọ́ yìí ó kọ́nà ìmọ̀ tiẹ̀ bí ó ti máa wá yọṣẹ́ rẹ̀ kùnú ẹni ó bú ẹni ó ṣàìlójútì sí ẹ̀wò kò ní ìdíkọ́rọ̀ ò jáde kóra kó kàn á fojú kó èèyàn mọ́lẹ̀ lásán báyìí ó níye náfìlà tó ti kó dànù o ọ̀rọ̀ tá à ń sọ yé ìṣàwàdà àfi kéèyàn ó sì wà arithmetical pẹ̀lú ẹ̀sìn rẹ̀ báyìí ni òfin ní kó sọ́fìn ṣe rọ́rọ̀ tá à ń sọ yìí balance ni mísà bó ti ń ṣe lọ́tún tó rò pò mọ́hùn àwọn nǹkan kan bẹ tó bá dì mẹ́rù òun tún tó ti dè alámàhádá ṣátàmàhádá akàlàmà gbogbo ọ̀nà tá a gbà fi ní ẹlòmíì lára ni ó ní tí ń mú kúrò nínú ìbádà tọ́lọ́run ti kọ fún wa títí ṣá kí n má fagùn ẹni náà ó bá padà di pé nǹkan kan ò ní ṣẹ́kù ńlẹ̀ fún mọ́ nínú iṣẹ́ rere báwọn victims rẹ̀ bá tún wá kù tí ò tí ì tán àwọn èèyàn tún wá yìn ń bẹ ńlẹ̀ kò wá níṣẹ́ eré mọ́ tí ó fi sanṣẹ́ eré wọn wọ́n wàá mú ṣìnà táwọn ṣe tóun ò ṣe òun olùbẹ̀rù Ọlọ́run ni ó pa bẹ̀rẹ̀ mọ́ wà láì kò súnmọ́ ẹ̀ṣẹ̀ ṣìnà ni ẹrù ṣìnà ni wọ́n wàá rẹ kúrò lórí àwọn tọ̀hún wàá wá gbé lóhùn lérí èèyàn tẹ́lòmíì pa tó ẹgbẹ́ ni ò bá gbé wọn náà wọ́n á gbé kúrò lọ́rùn rẹ̀ wọ́n á lábọ̀ lọ títí tí ó padà fi wá dọmọ náà ṣe rí i pé kì í sọ̀rọ̀ pé mo mọ náfìlà yàn nìkan nísìn kókó tí mo fẹ́ ká dìmú lónìí smart ni ẹ̀sìn lójú ó sì tún ní kíni ó tún lódì náà méjèèjì lè ló máa ṣọ́ ni ó máa mójútó ó kàn gbọ́dọ̀ máa mọ́ níbì kan èèyàn lè ṣiṣẹ́ rẹ kí lẹ́ẹ̀kún kí ládàkún wà láì ládà máa ń bàjẹ́ bí ládà ìbá bàjẹ́ ni Ọlọ́run ò ní sọ fáànàbí ẹwà ànábì pé làyà bàtọ́nà amaluka
gbogbo ohun tó nílẹ̀ wájú mi ànábì gbogbo ó sì di ìkùdànù yẹnyẹn ṣe rí pé it is not yet over until it is over. ahzanu qalbi la tazul hatta ubashara bil qabul wa ara kitabiya bil yamin wa taqirra ayniya bir rasul. àfi ká máa ṣọ́ra kò sí ń tá fọkànbalẹ̀ sí lórí àlámọ̀rí ẹ̀sìn ọkàn wa òkè báyìí ni ó wà rororo la tazul hatta ubashara bil qabul. àfi tó bá di pé ọlọ́run àwọn kan bẹ bẹ́ẹ̀ tó bá tásìkò tí wọ́n kú alladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaika. àwọn màláíkà ó torí wọn sọ̀kalẹ̀ látọ̀run tó mọ̀ á sọ fún wọn pé abshiru la takhafu wa la tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun. nínú ẹ̀ náà làwọn tí màláíkà ó sọ̀kalẹ̀ tí wọ́n mọ̀ sọ fún pé ya ayyatuhan nafsul mutma'inna irji'i ila rabbiki radiyatan mardiya. ó di ìgbà tí n bá dé level pé mo rí màláíkà kan bàṣárà mi pé wo àlìjánà rẹ nù lọ́ọ̀kan kò sí tó tó. nínú ọ̀nà tí ṣètánì tún máa ń gbà dé èèyàn kẹsẹkẹsẹ kẹnu ẹ̀sìn ni kó lọ́ọ́ fi èèyàn lọ́kàn balẹ̀. mùsùlùmí ìfọkàn balẹ̀ kí ló tí ì ṣe tóun pẹ̀lú ògo Ọlọ́run níbi tó Ọlọ́run gbà fáwadé yìí àlìjánà ni àjọ wà ń bẹ̀ ni ó ti wà nù páńpẹ́. èèyàn ò gbọ́dọ̀ ní feeling pé mo mọ̀ ọ́ ṣe torí nígbà tá Ànábì ń describe ta ló gbọ́n ta ni ò gbọ́n nínú àdìsí kan ó ní alkayis mandana nafsahu wa amila lima ba'da al-maut wọn bá mi wá góní o ṣe ń wò ok ìṣẹ́jú méjì ẹ̀dàpọ̀ ń dùn فادخلي في عبادي وادخلي جنتي. ẹ̀dàpọ̀ ẹ má jẹ́ àfọkànbalẹ̀ Ọlọ́run kórìíra kéèyàn ó gbé àgbèrè sóhun débi pé kó wá fọkànbalẹ̀ sí àrà tóun lè fòun dá. innahu la ya'asu innahu la ya'manu makrallahi illa alqawmul khasirun. ẹni ó bá fẹ́ ṣera rẹ̀ ló fò nìkan ni ó lọ fọkànbalẹ̀ sí pé Ọlọ́run ò lè fi ń ṣe nǹkan kan. Ọlọ́run ò ṣe fọkànbalẹ̀ lélẹ́rí bá ń bá ń ṣe àtúmọ̀ bíra wa lérè pé ǹjẹ́ à ń ṣe dáa tó báyìí. bá ń bá sì ń ráwọn ibi tá à ń ṣe táwa náà mọ̀ pé eléyìí ó kù díẹ̀ káàtó a gbọ́dọ̀ máa pera wa padà a máa jà dáadáa ìpera wa padà sọ́dọ̀ Ọlọ́run ọba ń gbogbo ìgbà ni. bá ń bá ti wá mọṣẹ́ rẹ̀ ṣe ẹ dákun ẹ má jẹ́ a lọ kó sínú àwọn nǹkan tó lè máa ba iṣẹ́ rẹ̀ wa jẹ́ pàápàá jùlọ bàbá ńlá tí mo sọ lẹ́ẹ̀kan ni ẹbọ yóò ṣe mọ̀ṣẹ́ rí gbogbo jàmáà yòókù mùsùlùmí kan náà gbogbo wa o àmẹ́mí mọ̀ pé Ọlọ́run lè fẹ́ lo sítándàdì ọ̀tọ̀ fáwa tá a bá jẹ́ Ansaru Islami àbáwa tá a jẹ́ ọmọ kéwu bàbá ní àdàbíyà bọ́lọ́run bá fẹ́ excuse àwọn ẹlòmíì lórí ọ̀rọ̀ ẹbọ à ń da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ìrò pé bọ́lọ́run ò bá fáwa lẹ́ excuse déédéé ló ṣe. torí nínú àáfàá tó ń sọ̀rọ̀ lágbọ́nrin yìí tó yanjú jù tí ò sì sẹ́nì kankan tá a lè fi wé rárá tẹ lọ bọ́lọ́run àáfàá kódà a lè pé látàná títí dòní gan náà lẹ́yìn rẹ̀ bàbá alájà àgbà ni. bàbá wa nírú privilege yìí wàláhì àfi ká lò dáadáa lásán kọ́lọ́run sọ fáwọn obìnrin ànábì pé lastunna ka ahadin minan nisa ẹ má rò pé bí àwọn obìnrin yòókù ṣe rí bẹ́ẹ̀ lẹ́yìn ṣe rí o obìnrin lé ànábì lẹ́yìn o gbogbo ẹ ṣojú yín o ẹ̀ ń gbọ́ directly àwa náà ń kọ́ wàláhì lastunna ka ahadin minan nas àjọ àwọn yòókù rárá torí níbi manba'u tawhid gangan lọ́lọ́run pé pàwọn ó dìde ẹ dákun nínú ọ̀rọ̀ tó wá sí àgbáyé bàbá wọn ní wá sí àgbáyé tó bá ní kí mú wá sí wọn tó ṣọ́ọ̀tì jù tí ò ju sẹ́ńtẹ́ǹsì kan lọ ń sọ pé àsíhírú kúfùrù ẹ dákun ẹ jẹ́ gbogbo ọjọ́ wíbẹ̀
àgbáyé ṣọ̀kan ó sì yanjú kò oògùn sísà ṣé bẹ́ẹ̀ ni wọ́n sọ kèfèrí ni ọmọ kéwú alájà àgbà irú ẹ̀ lẹ́mọ̀ àwọn ọmọ kéwú kan náà ń bẹ nísìn tọ̀ kó máa dàbí pé bákan bàbá alájà àgbà sì ti bá gbogbo wa wí kì í tí wá ṣe pé ńgbà tí wọ́n bá wà ń jòkó ní ìtumọ̀ wá sọ àmẹ́yìn náà ti gbọ́ ń tà ń sọ yé ẹ dákun abẹ̀yìn gbogbo ògùn téèyàn bá ń ṣe débì kan tó yẹ pé ní kinní kan ti ń pẹ̀jẹ́ sí tí ń po nǹkan sí ẹ dákun ẹ lọ ṣọ́ra fún ẹ dákun ẹ jìnnà sí tẹ kò sọ̀yàn dó lóríire àfi tí ó bá sọ̀yàn dé lérí ibú gbẹ̀yìn ò ká tíra ọ̀rọ̀ oríire inú tíra kọ́ ní oríire bàbá oríire tí gbogbo wa jọ fojú tọ́ba pé kí nǹkan ó dùn kó fẹ́ dùn jó yín lọ wàláhì ayé bàbá dùn àbí ó dùn oríire bàbá yìí ṣàgbà láti kékeré lọ́lọ́run ti dá wọn lọ́lá wọ́n wá lo múlùkù náà wọ́n lo dáúlà náà fá látọ̀dọ̀ ọlọ́run sàmọ̀rí ọlọ́run wọ́n fìgbà kankan síìsì ká pé sàmánì wá yẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹlòmíì ni wọ́n ń lò gbà báyìí kò ṣẹlẹ̀ tè lọ́bọ́ lọ́hùn lẹ́yìn ikú rẹ̀ náà ẹlòmíì ò tí ì gbapò rẹ̀ bó ti dùn tóun náà bẹ́ẹ̀ ló tún wá ó pọ̀ buhaya àpọ̀lé àfà ó tún wá pẹ́ kánì kése mo grant interview kan láìpẹ́ yìí nínú tí mo sọ mẹ́ ààyè tá à ń jòkó yìí bí àwọn bá ṣírò ọjọ́ orí tí ń bẹ lórí ààyè yóò ti máa súnmọ́ 100 ọdún níbi tá a jòkó yìí pé bàbá ti ń jòkó wá sí nìyí wọ́n ti ń pé bí a ti ń pé mọ́ní àmìlà sọ́ọ̀lẹ̀ hàn pálí nọ́ọ̀sì yìí láàyè yìí 100 ọdún ó ti máa súnmọ́ ẹ múrú ẹ̀ wá fàáfàá mi. àsìkò ti tó kókó tí mo kàn fẹ́ ká dì múnú pé ẹ má jẹ́ ká yẹ ẹni tí ò smart nínú ẹ̀sìn wa bámbá ti ń ṣẹ̀sìn gbogbo tó bá lè bẹ̀sìn jẹ́ ẹ máa ṣọ́ra fún un gbogbo oníranran ẹ̀ṣẹ̀ pátá téèyàn máa kó sí un lóní tí ó kó bá nínú iṣẹ́ rẹ̀ yẹn láìláyàfi yóò mú kó nú ẹ̀ torí innal hasanat yudhibna sayyi'at bọ́lọ́run ò bá ní ju ọ̀nà ìtọ́lọ́run ó lò ní pé kó máa fi àwọn iṣẹ́ rí rẹ kó máa fi wọ́n pa ìyíò mí pé ládá tó yẹ kó gbà lórí iṣẹ́ rẹ ni ọlọ́run ó mú dúó kò ní fún ọ ládá nìmọ́ yóò wá fi dí ìyà tó yẹ kó fi jẹ ọ́ so ṣé gbogbo owó tí ẹ gbèsè ló fẹ́ fi san nígbò lò ní bankrupt mọ́ ṣọ́ra kó wọ́n ṣọ́ra fún gbogbo ọ̀nà tí ń gbà ṣe lọ́hùn bàbá ti gbìyànjú eléyìí pẹ̀lú ògo ọlọ́run oríire tá a ṣe nínú Ramadan inshallah yóò kalẹ̀ yóò mọ̀júmọ́ aqulu qawli hadha astaghfirullah al-azim li wa lakum اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك الفوز بالجنة والنجاة من النار برحمتك يا أرحم الراحمين.